rẹ̀ èèyàn bí lábíjú ìwé èèyàn bí ọlọ́run nìkan ní kò sóhun tá lè fi wé o ṣàǹpù irú èwo ni wọ́n fẹ́ jẹ́ náà. Hi everyone, my name is KS Omalaka. Keep watching BC Ologe. It's interesting. His Imperial Majesty Ọba Sẹ́nitọ̀ Dr. Rashidi Adéwọ̀lú Ládọjà. Mo kí olórí Barrister Rasheedat Ládọjà. Mo kí ọmọ Olúbàdàn olórí Bísọ́lá. Mo kí gbogbo àwọn tá a jọ kọ́wọ́ orí kan pátá. Mo wá kí Àbálọ́jà ìyá mi gbogbo ìyá àti bàbá wa tí wọ́n jáde ṣáájú ń wá o ó tó jọ mẹ́ta mo rí bàbá lọ́jà mo rí bàbá mo sì rí ẹnájì so mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá pé àpamọ́wọ́ owó àtàjèrè ọjà lórúkọ bàbá wa ni a wá síbí lónìí pé ìkánú àwọn ọmọ àwọn pé ó fẹ́ wá ṣe bọ́ọ̀ fún wa ní Bódìjà a tún lọ sóde omi nígbà tí bàbá ti di Olúbàdàn ni wọ́n ti mú lẹ́mìí pé gbogbo nǹkan ribiribi gbogbo nǹkan mèremère yóò mọ̀ padà sí Olúbàdàn. Gbogbo àwọn iléeṣẹ́ wa tó ti dẹnu kọlẹ̀ ni wọ́n ti gbógbìmọ̀ dìde tí wọ́n ti ń ṣe lórí ẹ̀ pé fáwọn ọmọ yín Ìbàdàn tí wọ́n ti lànà káàkiri àgbáyé ni wọ́n ti kó sínú gbìmọ̀ tí wọ́n sì ti mú àǹfààní wá. A rí pé láìpẹ́ yìí wọ́n ti gàrí Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí báyìí láàmú rí gbogbo àwọn atọ́wà lókè òkun ni wọ́n mọ̀ wá ṣe nǹkan báyìí àwọn kan tó ń bọ̀ láìpẹ́ yìí wọ́n tún ṣe nǹkan ní péyájọ́ mẹ́rin òní àwọn kan tún ṣe kan ló kọ bàbá náà ni òye tí bàbá sọ ni pé ibùdó ayé máa wá gbogbo orí yẹn máa kó wá ká lè máa fi ṣe àǹfààní fún àwọn èèyàn wa ń bàdàn ara ẹ̀ náà ni tí ọmọ wọn ìlú wa wọ́n wá fẹ́ fi ń dàlójú bàbá lọ́jà jẹnẹrétọ̀ ẹ̀tẹ́ lò kọ́ yìí o eléyìí wá pọ́ǹpù eléyìí ni o jẹnẹrétọ̀ tuntun ń bọ̀ o ẹ̀fọ́ kan ń balẹ̀ léè tí bọ́dà mi sì sọ ọmọ ìyá mi ni ẹ̀fọ́ kan ń balẹ̀ a rí i pé a ti ṣe sólà sáwọn apá ibìkan lọ́jà yìí mo ń fún ìlà ilójú lónìí lórúkọ kábíyèsí pé a tún wá ṣe sí lágbára lọ́wọ́ Ọlọ́run tí ọmọ tàkàkiri solar light tí ọmọ tàkàkiri
lágbára lọ́wọ́ náà láìpẹ́ yóò fi wá. Ẹ rí i pé mo lè tọwọ́ sàyà kí n sọ pé ọmọ ọjà Bódìjà lèmi náà. Torí gbogbo àwọn bàbá mi kọ́ ló ń bá àforíjì wọn, Alhaji Téńté, bàbá Aláwọ̀dé, bàbá orí ẹkùn, Alhaji bàbá Lágúnjú ẹlẹ́fọ̀ọ́, gbogbo àwọn bàbá mi kọ́ ló ń bá ń kẹ́gun kúrò aláàfọ̀ kàkiri wọn. Àtàwọn tó ṣẹlẹ̀ láìpẹ́ bí bàbá olóyè àtàwọn ẹ̀kọ́ kan ọlọ́ba ń tẹ̀lé ṣe rí ara yín ni mí, mo sì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́jà. Gbogbo ìtẹ́ ìsọ̀ yìí àfẹ́ ìtẹ̀lú sọ́ńgbọ̀ bá yá. Bẹ́ẹ̀ bá ti fẹ́ rí mi, mo kú sòrò rí. Lọ gbàdúrà balẹ̀ pẹ́, mo ní sọ jù bá ń lọ lónìí. Ṣùgbọ́n èyí tí mo sọ ni pé láìpẹ́ tí ò ní pẹ́ sólà iná sí nínú ọjà yìí tó ń bọ̀ yóò àfikún sí i. Orúkọ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Aládé wọ́n ní kí n kí dáadáa, wọ́n ní kí n kí gbogbo àwọn táwọn náà wá fún ara wọn, ṣùgbọ́n àwọn iṣẹ́ mi fún wà káàkiri wọ́n ṣe wá ní káwa àjọmọ̀ wọn àti olórí pé ká wá láti wá síbí ká sì wá láti wá kí yín kú oríire. Ìbẹ̀rẹ̀ lílé o nínú ọjà yìí ọ̀pọ̀lọpọ̀ orí báyìí ni ó tún máa wá lágbára lọ́wọ́ náà. Ẹ kú kalẹ̀ o. Ó jẹ́ 150. Gbogbo Olúbàdàn ṣe fún yín. Kọmíṣánná ló kú báyìí o. Ní orúkọ bàbá wa ọba aládé ọba Rashidi Adéwọ̀lú Ládọjà alùsàwà Olúbàdàn ti dàgbà ni a fi ṣe orí ìgbàlódé wọ́n nílò gbogbo àwọn olùtajà àti olùrajà ní ọjà Bódìjà pẹ̀lú àdúrà pé lágbára lọ́wọ́ Ọlọ́run omi ìgbẹ̀fún bá mu kò ní pa wọn lórí. Èyí ó sì fẹ́ bẹ̀rẹ̀ nínú ọjà yìí pẹ̀lú orúkọ Ọlọ́run ọba Allah àti ti ànábì àwọn ọ̀sán àti ti ànábì Ìsá Jésù. Bismillah. Omi rèé o. Omi yọ ń bẹ o. Àpọ̀nmi sínú rẹ̀ o. Àpọ̀nmi sínú rẹ̀ o. Àpọ̀nmi ọ̀dọ̀ ọbẹ̀ ni o.